Ah, ọmọ Yorùbá, ẹ gbà mí, wọ́n ti ba ayé mi jẹ́, wọ́n ti kó bá mi o. Ta ló sọ bẹ́ẹ̀? Èmi ẹ̀wẹ̀wẹ̀. Ayé mi ọmọ yóò ní bàjẹ́. Ọmọ Yorùbá, allegedly, a gbọ́ wípé gọ́vnà Ṣèyí Mákindé wọ́n pariwo síta níbi tó ti ń yanjú ìyẹn lọ lọ́wọ́ bá tún tẹ gómìnà ìpínlẹ̀ Kwara. À ń sọ yẹn àìtí sọ́tán ìmí náà ti yọ. Ọmọ Yorùbá, ẹ ká fi ọkàn wa balẹ̀, ẹ jókòó. Àwọn àṣírí kan ti tú torí pé gbogbo wọn ni wọ́n ti confess. Nígbà táwọn kan ń gbọ́rọ̀ yìí, mo ní kí n ṣe sùúrù kí n máa wo ibi tó ń lọ. But at the end of the day, lẹ́yìn tá a ṣe gbogbo formation, a rí wípé a lè lo benefit of doubt pé ó lè rí lè má rí bẹ́ẹ̀. But eléyìí o, gbogbo ọmọ Yorùbá ló gbọ́dọ̀ gbọ́. Alákọ̀ọ́kọ́, ọmọ Yorùbá, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, allegedly, a gbọ́ pé wọ́n ní gọ́vnà Ṣèyí Mákindé ti ṣe about done. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ, wọ́n ti kó jẹ padà. Fúngbà kejì rí ká máa gbọ́ bẹ́ẹ̀. Kí ni wọ́n kó jẹ? Kí ló fà á tí wọ́n fi kó jẹ? Báwo ló ṣe di ọ̀rọ̀ gómìnà Kwara? Báwo nìyẹn náà lọ́wọ́ sí tẹ̀yẹ náà? Gbogbo ẹ̀ lẹ máa gbọ́. Alákọ̀ọ́kọ́, ẹ ká bẹ̀rẹ̀ látòrí bàbá Tinubu àti Ṣèyí Mákindé. Now, tẹ́ bá rántí dáadáa, nígbà tí wọ́n jí àwọn ọmọ yìí gbé, ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n accuse gọ́vnà Ṣèyí Mákindé. Kódà ẹni tó jẹ́ former governor of Ekiti, wọ́n jáde Ayọ̀ Fáyọ̀ṣe tó jẹ́ wípé wọn ò tí ì sọ̀rọ̀ kankan rí ká má bàa bẹ́ẹ̀. Kódà nígbà tó ń ṣe gómìnà, táwọn irú nǹkan báyìí tó fẹ́ ṣẹlẹ̀ tó di pé àwọn Fúlàní wọ́n jíyàn lọ tí wọ́n jẹ̀lú. Kí ni gómìnà Ayọ̀ Fáyọ̀ṣe ṣe? Wọ́n wọ aṣọ àmọ̀tẹ́kùn, wọ́n wọ gbogbo àmọ̀tẹ́kùn, wọ́n gbà sí fẹ́ níbọ̀dì wọn. Lẹ́sẹ̀kẹsẹ̀ kí ni ẹ disappear. Ìjọ́ kìíní àná, gómìnà Ayọ̀ Fáyọ̀ṣe ni wọ́n tún pe àkíyèsí wa pé gọ́vnà Ṣèyí Mákindé o, wọ́n fẹ́ yọ Olúbàdàn, ìyẹn bàbá wa Àwùsá the first, ọba Olúbàdàn, ọba Rashidi Ládọjà. Kábíyèsí o bàbá, òkè. Gọ́vnà Ṣèyí Mákindé àti ìjọba wọn, wọ́n sáré dìnnà ìsìnkú rí bẹ́ẹ̀. But at the end of the day, àwa rí i pé ó rí bẹ́ẹ̀. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́kejì again, ẹ wo ìdúgbàmù àdó olóró tó dún ní Ìbàdàn tó pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa pípa nífọ̀nà ìfọ̀ṣù. Gbogbo property tó wà ní gbogbo ibẹ̀ yẹn àfi láwù, gbogbo ẹ̀ wá destroy 100%. Gọ́vnà Ṣèyí Mákindé gba 30 billion jáde. 50 lọ béèrè, federal government fún wọn ní 30 àti 50 àti 30 àti kọ́bọ̀. Mi ò bí anybody rí owó yẹn. Owó tà àti ẹ̀mọ̀ kó jáde tí òun ní afẹ́fẹ́ fáwọn èèyàn ẹ̀ka dìyẹn mú lọ́dọ̀ àpọ̀. Now, kí ló fà á tí gọ́vnà Ṣèyí Mákindé fi ẹnu padà wò? Nígbà tó jáde tó pariwo síta pé kí àwọn àjọ àgbáyé United Nations kó investigate ọ̀rọ̀ yẹn. Ààrẹ ní kò sí problem, káwọn náà múra fún investigation lórí gbogbo owó local government tó wà lọ́wọ́ wọn, gbogbo owó àwọn nǹkan mèremère tí wọ́n ní kó ṣe for your state tí wọn ò ṣe. Káwọn náà múra pé káwọn kọ́kọ́ ṣe yẹn, tó bá ti wá ṣe yẹn tán, external lè come in, because nǹkan tó ṣe yẹn ló ń pè ní external intervention. Because the government is not carry one along officially, so it has become an international stuff, and that is called external intervention. Nísìnyí, nígbà tí a gbọ́ pé nígbà tí Ṣèyí Mákindé gbọ́ nǹkan tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sọ, wọ́n ní wọ́n yẹnu padà pé ayé ló ṣe àwọn ṣetán àti jẹ́wọ́ o, àwọn máa jẹ́wọ́. Nígbà tó máa jẹ́wọ́, kí ni wọ́n sọ? Àwọn wo ló sọ fún? Àwọn wo ló wà ń bẹ̀? Gbogbo ẹ̀ náà lè máa gbọ́. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí kò síbẹ̀ gbà tí wọ́n sọ, ṣùgbọ́n wọ́n feed wa ní information yìí. Information wo ni wọ́n feed wa? Wọ́n ní gbogbo tẹ́ bá dẹ̀ rántí lóòótọ́, nígbà tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó fẹ́ ṣe federal government
autonomy tí wọ́n fẹ́ jẹ́ kó jẹ́ wípé láti federal owó àwọn local government chairman á máa dé sí wọn lọ́wọ́ straight, kò ní máa dé sí gómìnà lọ́wọ́ débi tí gómìnà máa ṣe kùmọ̀kùmọ̀. Mo fẹ́ lè sọ fún yín pé ẹlòmíì gan ṣe chairman local government fún 8 years kò tiẹ̀ mọ̀ kò gbọ́ nǹkan tó ń pè ní security débi tówó yẹn máa pọ̀ lọ́wọ́. Tábání lálàkọ́ ká tó bọ́ sí ìpele kejì ká kọ́ yanjú eléyìí náà. Tábání ká wo lọ wò bọ̀ ààbò owó ní gómìnà Ṣèyí Mákindé ṣe fún ìpínlẹ̀ Ọ̀yọ́. Ààbò owó ni wọ́n put in place. Mobilization wo lọ ṣe? Wọn ò ṣe mobilization kankan fún àwọn local security. Normal kò tí pọ̀ jù bó jẹ́ ọ̀kadà àti Helios patrol vehicle nǹkan rà fún àwọn local security nǹkan lọ́kadà nǹkan dẹ̀ change nǹkan tó gbé dání. Tó bá sọ fún federal pé àwọn local security kọ̀ọ̀kan báyìí tó wọn máa guide àwọn against àwọn terrorists, ìjọba máa fún wọn láṣẹ pé kí security wọn gbé AK-47 tàbí kó gbé àwọn pọ̀ pàtó tó lágbára tó jẹ́ pé tó bá yìí fẹ́ ọ̀kan ó lè pa ìlú mẹ́wàá pọ̀ lẹ́ẹ̀kan náà. Oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ ló wà. Gómìnà Ṣèyí Mákindé ò rà kankan wọn ṣe kankan. Allegedly bá ṣe ń gbọ́ wọ́n ní bówó yẹn ṣe ń wọlé sí wọn lọ́wọ́ báyìí wọ́n ń dà sí ilé ìfowópamọ́ òkèèrè bóòtọ́ ni bí lọ́ọ́ àwọn ọkùnrin. Mo ti sọ láti bẹ̀rẹ̀ mo ní mi sí bẹ́ẹ̀. Now ohun tó ṣẹlẹ̀ wá ṣẹlẹ̀ gbogbo ayé ò blame gómìnà Ṣèyí Mákindé. Kódà ara àwọn èèyàn tó ń blame President Bọ́lá Ahmed Tinubu báwọn ni wọn kájú òṣùwọ̀n ṣùgbọ́n tábà ní tanra wa bàbá Tinubu ṣe ojúṣe tiwọn gómìnà Ṣèyí Mákindé ni wọ́n ṣe ojúṣe wọn kọ́lọ́ ń dá egypt tó bá tẹ̀sẹ̀ gẹ́gẹ́ bá ṣe gbọ́ àlẹ́jẹ́ àwọn náà ṣe ojúṣe wọn pé àwọn agbénipa tí wọ́n wọ 20 wọ́n wọnú state wa not one school not two school wọ́n dẹ̀ wọnú school wọ́n kó àwọn ọmọ ní school yìí bí àsìkò méjì àbí jù bẹ́ẹ̀ lọ wọ́n dẹ̀ kó wọn wọnú kó lọ gbogbo ayé bẹ̀rẹ̀ sí ní parí. Kódà gómìnà Mákindé ní wọ́n béèrè 1 billion agbọ́kúnwó ìjọba wọn tíjọba wọn bá sọ àwọn ọ̀dọ́ sọ ohun tẹ́lifọ̀ dátọ̀dọ̀ wọn bá sọ àwọn sọ that's the fact. So now wọ́n náà agbọ́kún wọn náà béèrè 1 billion wọ́n béèrè sẹ̀ríà wọ́n béèrè pé àwọn ọmọọṣẹ́ àwọn ọ̀gá wọn tó wà lọ́gbà ẹ̀ kọ́ fi wọ́n sílẹ̀ wọ́n dẹ̀ sọ pé wọ́n máa gba weapon àtàwọn ọ̀gá bẹ́ẹ̀ sá. Nígbà táwọn lọ wò bọ̀ gómìnà Ṣèyí Mákindé ọ̀rọ̀ ìyá ẹgbẹ́ àmì sanwó ìdíkòkòrò kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ ọjà pàtàkì nígbà tá ààrẹ jẹ́ rí pé ọ̀rọ̀ ti fẹ́ máa dàbí òṣèlú wọ́n ti fẹ́ sọ̀rọ̀ ìlú òṣèlú máa wọn lọ́wọ́ kó tó di pé wọ́n sọ di òṣèlú káwọn tètè lo agbára táwọn ní láti make sure wípé àwọn ọmọ yẹn ò gbé síbẹ̀ bí Chibok gate ẹ̀ka tẹ̀ ọkọ̀ ti gbòòsà mẹ́ta bàbá Tinubu pé wọn ò jẹ́ kọ́ ìdá bí Chibok gate gbòòsà bàbá Tinubu dẹ̀ as the GCFR àwa náà la máa ń sọ wípé kọ́ pàṣẹ tó bá gbé àṣẹ sínú bàbá wa Bọ́lá Ahmed Tinubu the sitting current president of Federal Republic of Nigeria His Excellency Bola Ahmed Tinubu the president of Federal Republic of Nigeria. Bàbá yìí dẹ̀ dìde stood his ground wọ́n gbogbo àwọn service chief wọ́n pè wọ́n lè jẹ́ kó mọ̀ wípé gbogbo local security tó bá ní nǹkan tó lè contribute bí olóyè Sunday Igboho ìlú ẹ̀kú yẹ Àgbẹ̀kọ̀yà kẹ̀kọ́ bẹ́ẹ̀ sá pé kọ́ hà láwọn wọ́n dẹ̀ wọ́n ní wọ́n ṣe gbogbo méjì yàyà mẹ́fà gbogbo àwọn ọmọ tó kó ọbẹ̀ yẹn tí wọ́n ì tí ì pa káwọn olóyè Sunday Igboho àtọ́kọ̀ other local securities kọ́ tó dá iye ọmọ tó kó débẹ̀ gẹ́lẹ́ ọlọ́kùn padà yàtọ̀ sáwọn tá a ti gbọ́ pípọ́ ti pa ọ̀nẹ́t kò padà lẹ́yà fíà. Kódà nínú àwọn ọmọ òwe ẹkùn kò sí tìbọn bá ní tìbọn bá pa. The first time gbọ́ tẹ gbọ́ pé ìbọn bá ẹ̀kọ́ nù kò ń ṣàwọn òwe ẹkùn ìbọn bá ọlọ́pàá ní ìbọn bá ọlọ́pàá tí bọ́dẹ̀ gbà ẹ̀ náà ní kó serious kò ṣe kàrà mọ́. Now ìyẹn aláwọ̀kọ́ kábíyèsí níbi màá ọmọ Yorùbá nísìnyí tí gómìnà Ṣèyí Mákindé ti wá gbọ́ wípé àwọn ti wà ní list àwọn tí EFCC fẹ́ investigate
bọ̀ torí immunity wọn ò lè mú wọn nísìnyí kó jẹ́ gọ́fúnà wọn máa ṣọ́ wọn kó parí gọ́fúnà nǹkan kékeré kó tó lọ wọn gan kí ni wọ́n gbélé sí wọn yí ò padà bàbá àwọn ní Tinubu kìíní kan kìíní. Somebody shout power power somebody shout power power somebody shout power power. Wọ́n ṣàbà ọ̀tọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé àjọ àgbáyé táwọn sọ kò ń ṣe lórí ọ̀rọ̀ ẹ̀mọ̀ wọ́n ṣáà bá ṣe gbọ́ nísìnyí wọ́n yóò padà ó tó mọ̀ kí táwọn bá yóò padà wọ́n ti ohun tó gbẹ̀yìn màlà gbogbo wa ẹ jẹ́ ká lọ ìbọn tó gbẹ̀yìn màlà dára nígbà tí Málàmí dẹ̀ ń pàṣẹ tó rò pé òun lè ba tó lé ìsọdí kò jẹ Ọlọ́run fọwọ́ lẹ́rọ wọn tó máa yí padà àbí kò lè yí padà Ọlọ́run ti rí i pé ẹni bí ayé àtọ̀ ní Málàmí ò wọ́ ti ẹni tó yẹ kó wà ní freedom war and underground ló yẹ kó fi sí mo rí tí wọ́n gbé wá sí tí wọ́n ní kóòtù fọ́fíìkì ní pọ́pátì tó wà bẹ́ẹ̀ tó jókòó tó gbọ̀ sílẹ̀ ó tún fìgbéraga jókòó nǹkan má lè rí lára àwọn tó wà tó gbé bá pọ̀ ìfọ́tí fún kí ẹjẹ́ àtò inú àtò máa dà ní tí àìsí ń ta tí ó bá ṣe pé yàn jẹ́ olórí pé ẹ wá dúró nǹkan tó kó ara àwọn tó pa Nàìjíríà ni kéèyàn ṣe Anthony General not up to 10 years o kó dẹ̀ ti kó adúrú nǹkan bẹ́ẹ̀ jọ more than 57 heavy luxurious properties 48 to the 10 is now 57 can you imagine ẹ wá sọ fún mi ilé èèyàn báyìí jẹ́ pé ó da tí wọ́n tètè kọ́ lọ́wọ́ torí pé ó náà fẹ́ ṣe gọ́fúnà ó wà nínú nǹkan táwọn àjọ ìtọ́sí sáré pé eléyìí gbọ́dọ̀ níbẹ̀ abalẹ̀ ayé jẹ́ pẹ̀lú àdúgbò kan tó ti jí kó ó ti fi wá ṣe gọ́fúnà kò jọ o ẹ má dàgbà láyé o ló fi di pé DSS àti wọn ṣọ wọn mu ẹni tí ò tí ì di gọ́fúnà just ordinary Attorney General kò sí ibi owó gan kò sí ibi tí wọ́n ti ń pín ètò owó kò sí ibi tí wọ́n ti ń pín owó báwo lówó ṣe dọ́wọ́ ẹ̀ owó yẹn ò mọ owó ẹ̀jẹ̀ ni àti owó ọwọ́ kúdùrú kéèyàn díẹ̀ bí ká gbáàrí fún àwọn kan bẹ́ẹ̀ alẹ́jẹ́ pé odòwò odòlówó ti gbogbo ẹ̀ ó ti gbàgbé pé bí ọgọ́rùn-ún bá jẹ lọ ọgọ́kan ń jẹ bọ̀ ọgọ́kan yẹn kẹ̀dẹ̀ rí ẹ́ ó lè ba gbogbo nǹkan tí èèyàn ti ṣe látọjú ayé ó lè ba òun nìkan tó ṣẹlẹ̀ sí Málàmí àti bọ̀tán ló dé bá nísìn ó wá dẹni tí ò jẹ́ nǹkan kan mọ́ bó ṣe wà kò lè dá yọ 5 naira lápò káyọ̀ máa jẹ ẹ̀ṣà ayé kó dára ẹ̀ṣà ayé kó dára ẹni ayé kan ẹ ṣe kó dára ẹ ṣe kó dára o ẹni ayé yẹ ẹ ṣe kó dára bẹ̀dá ò gbà kádàrá ẹ̀dá yóò gbà kodo bẹ̀dá ò gbà kádàrá ẹ̀gbà yóò gbà kodo gbà kádàrá gbà kádàrá rẹ o gbà kádàrá rẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá ló gbà kádàrá not only Yorùbá gbogbo ẹ̀yà àti ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àtòrí owó àtòrí ọlá àtòrí àbá ìjọba ènìyàn wa jẹ́ a ti gbàgbé pé ìjọba ènìyàn owó ò ṣe é rà á téèyàn bá ti bàjẹ́ èèyàn ti bàjẹ́ nìyẹn sọ̀rọ̀ kò sátúnṣe kábíyèsí Elédùmarè ọmọ Yorùbá náà ẹ jẹ́ ká bọ́ sórí ọ̀rọ̀ gómìnà Kwara State àṣírí ti tú ọmọ Yorùbá anybody tí àwọn èèyàn bá tún ti jí gbé tàbí táwọn Fúlàní jí gbé tàbí tí Fúlàní pa ẹgbẹ́ òkú ẹni yẹn lọ sí governor's office kẹsọ̀bẹ̀ di protesting ground torí pé kí ni ọ̀rọ̀ tá a gbọ́ yìí ó kọjá àfẹnusọ ọmọ Yorùbá gbogbo àná la rí ọ́díò tó ń já ìròyìn gbogbo ala rí ohun tí Sahara Reporters gbé jáde
wípé àwọn security group ìrù ẹkùn wọ́n fẹ́ wá sí Kwara State láti fòpin sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Kwara torí àwa ìrù ẹkùn a mọ̀ wípé ohun tó ń ṣẹlẹ̀ ní Kwara yẹn ó lọ́wọ́ òṣèlú nínú ohun tí àwọn tó dẹ̀ ń ṣe ohun tí wọn ò tó ló ń pera wọn tí ìrù ẹkùn bá débẹ̀ ṣe bẹ́ẹ̀ bí gbogbo ilẹ̀ Yorùbá ṣe dákẹ́ rọ́rọ́ tí a ò gbọ́ pé ń jíyàn gbé mọ́ kò ń ṣe pé àwọn tó ń ṣe wọ́n yọ̀lẹ̀ wọ́n mọ̀ wípé táwọn bá gbé gẹ̀ẹ́sì ìdí àwọn máa ya wọ́n mọ̀ pé ìrù ẹkùn ń dẹ àwọn olóyè Sunday Igboho ń dẹ àwọn káwọn jáde síta or anything wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ a fẹ́ jẹ́ kí the same thing kó ṣẹlẹ̀ ní Kwara State bó ti jẹ́ pé a gbọ́ pé wọ́n ti gbé kúrò lábẹ́ South West but for now for láàrin 6 to 10 years ẹ̀jẹ̀ ń ṣì máa wà lára àwọn tó wà bẹ́ẹ̀ sọ́mà kí gómìnà Kwara àwọn tó fẹ́ wá ẹ̀pù yìí jẹ́ níwì tẹ mọ̀ pé àwọn Fúlàní wọn ò lè fìbọn lé wọn wọn ò lè fi àdó olóró lé wọn kò sí kankan tí wọ́n lè fi lé wọn lẹ́yìn kí ìrù ẹkùn tún lé àwọn àsápajúdé àsáré jásíkọ́tà kéèyàn máa sáré kó má rí tó le ilẹ̀ Yorùbá ló wà gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ ìrù ẹkùn jù bẹ́ẹ̀ lọ Sultan Sokoto àtàwọn Kàbá tẹ̀rí tọkọ wọn ò balẹ̀ tọ́ mí gelegele nítorí pọ́pẹ́ pípò ń bọ̀ ó yé wọn ẹ̀gbọ́n tí Sàlíù sọ ni Sàlíù tó lè Sunday Igboho dé ní Ọ̀yọ́ State ẹ̀gbọ́n tó sọ ni ó ní tóun bá gbórúkọ Sunday Igboho òtútù á bẹ̀rẹ̀ sí ní mọ́hun àyẹ̀wò á bẹ̀rẹ̀ sí ní máa já and this is one of the most powerful Fulani leader across West Africa ìyẹn ni Sàlíù tẹ̀ ń wò yẹn kẹ́ lè mọ̀ pé kò ṣe ọmọ ojú téèyàn bá rí Igboho tó bá lọ́tútù mọ́hun ara òun pọ̀ ó mọ tó sọ Igboho la pé ẹ̀mí ní jẹ́ Igboho ni kábíyèsí Elédùmarè ó kọjá àfẹnusọ èmi mo sọ bẹ́ẹ̀ ó kọjá àfẹnusọ it's more than expression it's more than ó kọjá nǹkan tí yíyan máa fẹnu ṣàlàyé ẹ lọ sọ àwọn tó lọ sọpẹ́sọ yẹn ẹ̀ẹ́dọ́gbọ̀n bíi tó bá súnmọ́ yín nínú wọn tó fọkàn tọ́ yín ẹbí pé ipa wo wọn tó bá sọ àwọn ipa tó lè sọ ní gbogbo kó fún yín ẹ̀rọ náà máa bà ẹ máa rò pé ìyẹn nìyí kábíyèsí Elédùmarè Igboho kiri oníṣọ́ ní Igboho kiri dùn lága ẹ̀ pọ̀ now ọmọ Yorùbá kó tó di pé a bọ́ sí ìtókàn nísìn ẹ má gbàgbé mo sọ fún yín pé ẹ ṣíjú àánú wò mí fóònù mi ti bàjẹ́ kánówó pọ́nkúlùkọ ni màá ti ṣí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló dẹ̀ wà lórí fóònù tó jẹ́ dọ́kúmẹ̀ntì ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló wà ń bẹ̀ tó yẹ jẹ́ pé a gbọ́dọ̀ tún ṣe yes even tí wọ́n máa ra fóònù gbọ́dọ̀ ọkọ̀ tún rẹ̀ ṣe torí àwọn dọ́kúmẹ̀ntì kan wà lórí ẹ̀ tí ò gbọ́dọ̀ sọnù lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yẹn mo bẹ̀rù wa nítorí Ọlọ́run ẹ sọ̀pọ̀tì mi mo sọ fún yín mo níbi tí mo kọ́kọ́ lọ wọ́n ní 215,000 naira ibi kejì tí mo máa lọ 210,000 naira tá a bá ṣe sí owó ìlú tí mo wà kò tó nǹkan kan òun ló tọ́ ibi tó fóònù yẹn ṣe ẹ sọ̀pọ̀tì mi ẹ má wò mí ní ẹni tèrè jí tèrè 5 naira 2 naira tá a bá gbogbo yìí tẹ̀ ń wò mí tẹ́ bá dá 1,000 fún mi ẹ ti ṣòro ńlá fún mi tí ò ṣòro kékeré ẹni tèrè èjì tèrè ẹ sọ̀pọ̀tì mi ká lè ṣe fóònù yìí ká lè bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lọ ẹ̀yìn rẹ̀ ṣé ìwé ilé ẹ̀kẹ́ ìjọba pé kò dáa tí ó lè fi ní mẹ́jọ ilẹ̀ máa mọ̀ wípé ọ̀rọ̀ tí mò ń sọ ìtítọ́ ló ń ṣe lọ ẹ lọ wò àti bàbá ẹ̀ ti gbé ìwé jáde pé ẹ̀tọ́ tẹ́lẹ̀ ó sì gbà ṣe ìjọba bẹ̀rẹ̀ tó lọ́tọ̀ ẹ fún mi support mo ní àsìkò tí mo wà láyé ẹ fi fẹ́ hàn àwọn ọmọ Yorùbá máa ń ṣètò ẹni tó bá nífẹ̀ẹ́ sí lásìkò tó bá wà láyé tó bá bí wá nǹkan àìfẹ́ fún bọ̀ tá a bá gbọ́ pé nìyẹn
kẹwàá ní 100 miles ẹ ṣàfẹ́ wálé mọ iye máa fi wálé kẹ mọ iye tó máa lọ bẹ̀. tó bá ṣe péjọ ṣe òkú ẹni tó bá kú nílẹ̀ Yorùbá tó bá jẹ́ bẹ́ẹ̀ la ṣe tó jọ ìfitọ́jú aláìsàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn méjì níbi tẹ́ bá ní ẹ fẹ́ wá jákàrà bẹ́ẹ̀ fẹ́ wá jẹun ní ibi tí wọ́n ti ń sìnkú ẹ̀. ọmọ Yorùbá ẹ ká change mentality ẹ ká change orientation yìí ẹ support mi 021 41 68 704 021 41 68 704 GTB Williams Olúwatóyìn Aróyè. Now fẹ́yìn tí ẹ bá ní polówó ọjà tàbí ẹ ní kankan tàbí ìkejì tẹ fẹ́ bá wa sọ tàbí tẹ fẹ́ jẹ́ ká bá yín pariwo síta tàbí tẹ fẹ́ ká bá yín ṣèwádìí nípa nǹkan anything tẹ́bátà àtijọ́ ọmọ Yorùbá tẹ gbọ́ Yorùbá that's all. ọmọ Fúlàní tó bá wọ kóun lè jàǹfààní mi irọ́ ni bó bá dé bí kó tó lo 10 minutes lọ́dọ̀ mi máa sọ fẹ́ pé Fúlàní ni kódà kó má hàn nínú ẹnu ẹ màá jẹ́ òun mọ̀ pé ìwọ yìí báyìí ni ẹ́. àdúpẹ́ lọ́wọ́ alálẹ̀ ìwé jẹ́ kó jẹ́ ewé àtegbò wà bí tàtijọ́ ó kọ́ ẹ pé àwọn tó ní nísìn wọ́n code wọn ò dẹ̀ fi tàfàlà wọn ò fi ṣòfò anyhow bí táyà àtijọ́ tó yẹ pé gbogbo ẹni tó bá ti wá sọ́dọ̀ wa bí àlejò la máa ń tẹ́wọ́ gbà tá a máa ṣe oríṣiríṣi fún wọn láì gba kọ́bọ̀ tá a bá ṣe ìkọ́ yẹn tán àwọn agbára táwọn bá wọn yẹn wọ́n á máa lò láti máa fi bá àwọn ọmọ bàbá wa jà tó jẹ́ àwa tá wà nísìn. ọ̀pọ̀lọpọ̀ Fúlàní tó ti wẹ́ ní pé òun dúró ìṣòwò ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn bàbá wa náà ló tì wọ́n lẹ́yìn nígbà tó bá ti kó dọ́là àti tó kówó dé ẹ má jà máa tara wa lọ́pọ̀ o ẹ̀yin bàbá wa tẹ́ bá mọ̀ kẹ́ máa mọ̀ lẹ́nu tẹ́ bá jẹ́ kó fagídí dáṣẹ̀ rí àsìlẹ̀ gbogbo ẹ̀yin bàbá wa tẹ́jọ́ oníṣẹ̀ṣe ebi apá bastard sí yín lára ẹ̀yin tẹ́jọ́ religious leader church ni o mọ́ṣáláṣí ni o ojú ìbọ ni o kíníkan kìnìkan o gbogbo yín ebi apá bastard èyí tó bá dẹ̀ lọ yọ ṣe ní kọ̀rọ̀ nínú oúnjẹ tó bá inú kọ́ ní kọ́ lọ bẹ́ orí ẹ̀ tàbí kọ́ ní kọ́ sọ́ọ̀kù pàtàkì tàbí kọ́ lọ gbé sínú iná kọ́ ẹlẹ́tíríkì kí wọ́n fi iná jò tẹ̀lé àtúbọ̀lá rẹ̀ oríṣiríṣi ọ̀nà lọ́wọ́ ń gbà ìjọba ń gbà láti fi òpin sí ayé legally constitutionally. ọmọ Yorùbá ká jára wa o níbi tá a bá dé tá a bá tún dákẹ́ tí wàá bá wa dákẹ́ o. now kó tó di pé màá bọ́ sí ìpele kẹta fi sáré flashback kọ̀ọ̀kan. ọmọ Yorùbá kí lè ro ti yín tẹ́ fi rò pé gómìnà Kwara ó fi máa sọ pé òun fẹ́ ru ẹkùn ní Kwara kí lè ro ti yín àbí èèyàn ò kankan kí lè ro ti yín lórí ẹ̀ kí gọ́vnà owó ṣùṣù àwọn tó mọ̀ pé wọ́n tó láti gbà ẹ́ sílẹ̀ kó wá fẹ́ gbà ẹ́ sílẹ̀ kó wá torí eye service àbí kí ni ká ti gbọ́ ìwọ gómìnà orí ọ̀kan ṣe gẹ́gẹ́ bí nǹkan tí Mrs. Gani Adams fọ́nù fídíò kan pé ìjọba ló máa fẹ́ gbà kéèyàn ṣáìn jòun lọ pé because tí wọ́n bá ti ṣáìn kọjá gómìnà wàhálà ti dé nìyẹn ṣé lóòótọ́ ni irọ́ ni èmo sọ bẹ́ẹ̀ irọ́ pátápátá ni ṣé a máa ní kí gómìnà gbébọn kó máa chicken nínú lòdì àṣẹ ló máa pa wọ́n á dẹ́ gbé owó tó tówó sílẹ̀ nígbà tí ẹ bá bẹ̀rẹ̀ lójú pẹ̀lú pẹ̀rẹ̀wù àwọn tá a bá mọ̀ pé ókè o wọ́n lọ Èkìtì sí wọ́n á gba hòtẹ́ẹ̀lì wọ́n á gba gbogbo ẹ̀ wọ́n á dẹ̀ máa ọ́ìlì àwọn nǹkan tó bá yẹ kó máa ọ́ìlì àárín fi gbẹnu sọ̀rọ̀ wọ́n á máa ra oríṣiríṣi nǹkan tó jẹ́ nǹkan tí wọ́n lè máa fi nǹkan tó bá lọ bẹ̀ owó ló máa ná mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ìwẹ̀kùn jẹ́ ẹgbẹ́ tó ní discipline tó bá yẹ páàdì discipline ni Ìwẹ̀kùn náà ti dàbí APC wọ́n á ti di security group ìgbà yẹn not now ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn olórí tọ́lọ́run fún wa àwọn olórí tó yẹ pé wọn ò ní bad mind wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá àwọn fẹ́ ìyanijẹ
wọn ò fẹ́ kéèyàn ṣáà ba ìjọmọlúàbí ẹ̀ jẹ́ nítorí material things. A dúpẹ́ f'Ọlọ́run pa láwọn olórí tó jólótìítọ́ tó sì fọkàn tọ́ tó sì téèyàn lè gbẹ̀rí ẹ̀ jẹ́ tó jẹ́ pé tán bá sọ fún wa pé one ni o ò bá wà in another 50 years one ló máa bá ńbẹ̀. They never change for material things. Bẹ́ẹ̀ mo sọ fún yín, òun ló ṣe jẹ́ kí irú wa ẹnikẹ́ni wá rọrùn because wọn ò lè fi àwọn leaders wa wọn ò lè fi sọ̀rọ̀ sí wa torí pé kí ni àwọn leaders wa ò ní jẹ̀jẹkújẹ wọn ò sì ní tọ́jú bọbi tí ó yẹ kó fojú sí. Ìwọ̀nba tọ́lọ́run fún wa tó ń ṣe fún wa ó tẹ́ wa lọ́rùn. Owó kọ́ ni gbogbo nǹkan. Ẹni tó bá wà láyé ló máa ń rántí pé kan wà tó ń jówó. Ẹni tó bá wà láyé ló máa ń live luxury life. Ẹni tó bá wà láyé ló máa jẹ́ multi-billionaire. Níjọ́ tó bá ti kú báyìí ó ti di òkú. Ìwọ táwọn ọmọ àtìyàwó ẹ̀ tó yẹ kí tó bá yọ lọ́kọ̀ọ́ wọn sáré lọ dì mọ́ ẹ. Kò sí tó tiẹ̀ jókòó tiẹ̀ lọ. Àfi tó bá kọ̀ fẹ́ jẹ́ kí òun kó ba tòun jẹ́.